mojúbà kọ́dá mojúbà ṣẹ̀dá mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ mojúbà oṣó mojúbà jẹ́ mojúbà èmèrè èmi ọmọ yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ẹni tó bá là ò ní wá òun là ní dé bá ẹni bá là ò ní wá òun là ní dé bá nítorí wípé ibi abánigbégbé mọ́ ìgbé ibẹ̀ ní ń gbé ibi abánitẹ̀tẹ̀ báyìí ibẹ̀ ní ń tẹ̀ orí tí aláǹgbá bá lé kì í kọjá ara ògiri òní làámú ọ̀la làámú ẹlẹ́nu bẹ́ẹ̀ la fi ń pàjàkúta ẹni bá lóun mú èmi ọmọ ọ̀dọ̀ àgbà rẹ̀ ni ó mú nítorí wípé báráyé bá ṣe bí orí níbi lọ ẹni bá lóun bá yé wa òun la yé a bàjẹ́ nítorí pé lókè lókè la ó mọ̀ lọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ní àṣẹ Èdùmàrè mo kí yín púpọ̀ mo fẹ́ sáré fún ẹ̀yin ènìyàn ní iṣẹ́ kan lónìí kí là ń pè ní iṣẹ́ náà wà fún iṣẹ́ obìnrin tí ò róyún ṣe tó ní ìdádúró tí ò róyún ṣe àti obìnrin tí kò rí nǹkan oṣù rẹ̀ mọ́ mo kẹ́yìn tẹ́ bá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ YouTube channel mi ọmọ ọ̀dọ̀ àgbà mo fẹ́ kẹ́ máa subscribe kẹ́ sì máa like ló lè jẹ́ àǹfààní fún yín tá a bá láti tún yọ̀ǹda iṣẹ́ mìíràn láti lè rí àìrí oyún ṣe yìí ó wọ́pọ̀ láàrin obìnrin tó jẹ́ ẹlòmíín wà ló tó jẹ́ wípé adélébọ̀ ni ó ti lóyún tẹ́lẹ̀ ó ti bímọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó fẹ́ sọyún mi kò rí oyún ṣe mọ́ ẹlòmíràn sì wà tó jẹ́ wípé kò kí ń ṣe adélébọ̀ ọlọ́mọge ni ẹlòmíràn máa nígbàgbọ́ wípé èèyàn tí ò bá róyún ṣe ń gbà mí pé iṣẹ́ ayé ni kó ṣe gbogbo èèyàn kó ṣe gbogbo obìnrin tí ò bá róyún ṣe ni iṣẹ́ ayé kò kí ṣe gbogbo ẹ̀ rárá àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ pé ó ní ń ṣe àkóbá fúnra rẹ̀ ó ló ṣe àkóbá fúnra rẹ̀ nípa àìrí oyún rẹ̀ ní ẹlòmíràn tó jẹ́ pé ó lè ti bímọ kan kò ní fẹ́ tètè bí mi ẹlòmíràn lè lo oògùn tá à ń pè ní family planning òun family planning yìí á lè dènà á máa dènà ẹlòmíràn láti jẹ́ ẹlòmíràn lè lo tọlọ́dún kan tọlọ́dún méjì kódà ẹlòmíràn lọ́dún mẹ́ta ó lè lò ó kódà kó kọjá iye ọjọ́ tó sọ yìí kó mọ retí pé olóyún tí ò sì ní lóyún mọ́ aléyà máa ṣe kódà ẹlòmíràn lè má ròyún mọ́ ní láéláé a máa ṣàkóbá fún un ohun tó máa ń fà pọ̀ ṣùgbọ́n àtúnṣe ló ṣe kókó mi ò fẹ́ jẹ́ kí fídíò yìí fẹ́ kógùn púpọ̀ nítorí ó ní ọ̀pọ̀rọ̀ kò tágbọ̀n tí mi ò bá ṣe o ẹ̀yin tẹ́ bá mọ Yorùbá wí dáadáa ẹ bá mi sọ yòókù fún ẹni tí ò bá rí oyún ní bóyá ẹlòmíì ti jẹgùn jẹ gbogbo ẹ̀ mọ́ra wọn nípa kó lè róyún ṣe kò rí bẹ́ẹ̀ fún un pẹ̀lú ìgbàgbọ́ nípa Elédùmarè ìgbàgbọ́ nípa ewé àtegbò ìgbàgbọ́ nípa Ọlọ́run ọba tó dá gbogbo wa sílé ayé èèyàn tí ò bá rí oyún ní tẹ́ bá lo iṣẹ́ yìí fún dandan ni á rí oyún ní láṣẹ Ọlọ́run ọba ẹ bá mi wo ewé patamọ́ ẹ bá mi wá ẹ̀mọ́ àgbò ẹ̀mọ́ àjàù náà epo ẹmọ́ kan pẹ̀lú ìdí atari kan ẹ jó papọ̀ tẹ́ bá jó papọ̀ ẹ jẹ́ kí obìnrin yìí kó máa fi ẹbí kó máa fi fẹ́ ẹ̀kọ́ mu ní ọjọ́ kejì tó bá parí nǹkan oṣù rẹ̀ ọjọ́ kejì tó bá parí nǹkan oṣù rẹ̀ ni kó fi máa fi iṣẹ́ yìí fọ́ ẹ̀kọ́ mu kò sì gbọ́dọ̀ súnmọ́ ọkùnrin kò gbọ́dọ̀ súnmọ́ ọkọ rẹ̀ títí tó fi pé ọjọ́ 5 pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba lẹ́yìn ọjọ́ 5 ó lè súnmọ́ ọkọ ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba yóò rí oyún yóò rí ṣe. ẹ̀kejì nípa èèyàn tí ò rí nǹkan oṣù rẹ̀ mọ́ èèyàn tí ò rí nǹkan oṣù rẹ̀ mọ́ púpọ̀ nínú àìrí nǹkan oṣù rẹ̀ mọ́ púpọ̀ ẹ̀ nínú ẹ̀ máa wá láti ọwọ́ àwọn àgbà máa wá lọ́wọ́ àwọn àgbà ẹlòmíràn lè má rí nǹkan oṣù rẹ̀ mọ́ ìgbàgbé yóò máa rò wípé àbó ń ti lóyún ni oṣù kìíní lọ oṣù kejì lọ kò ní rí yóò lọ sí hospital pé ẹ bá mi test ẹ̀ wò mọ̀ rí n báyìí mọ̀ wò ní kò lóyún eléyìí á bà lọ́kàn jẹ́ torí bí ó bá sì rí nǹkan oṣù bò ní ẹ̀yìn ó ṣe bímọ kò sí nǹkan oṣù kò sọ́mọ ni ó tún ní àwọn nǹkan tí àwọn bàbá wa mọ̀ lò níjọ́ fún èèyàn tí ìpèníjà yìí bá dé bá ká mọ̀ fọ ọ̀rọ̀ gùn kílẹ̀ bá mi wá ẹ lọ bá mi wá ìkóde ayékòótọ́ tí a mọ̀ sí ìkódẹ ìyá ayékòótọ́ tá a mọ̀ sí ìkódẹ tó jójú lówó ẹ bá mi wá ẹyọ kan ẹ sì bá mi wá pòpórò ọkà bàbà
ìyá wa bá mi mú ìkodò yìí, ẹ bá mi gún kúnná dáadáa, ẹ farabalẹ̀ gún kúnná lúbúlúbú dáadáa. Òpóró ọkà bàbá náà ẹ farabalẹ̀ gún náà lúbúlúbú dáadáa. Ẹ wá pò pọ̀ kẹ́ni yìí kó fi ẹ̀kọ gbígbóná kó fi múlẹ̀ kan péré. Ọjọ́ kejì, èmi ọmọ ọ̀dọ̀ àgbà sọ pé ọjọ́ kejì ni ó rí nǹkan oṣù rẹ̀. Ẹ bá mi dán wò kó má jù báyìí lọ. Ire o.